ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Lórúkọ Jésù Ọlọ́run àwọn ọmọ ogun, òun ni mo kí wa níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáyé. Ọ̀sẹ̀ mìíràn lọ́lọ́run tún fún wa láǹfààní lónìí yìí. Ibi tí ẹ ti ń gbọ́ lọ́sẹ̀ tó lọ là ń sọ̀rọ̀ nípa àjálù. Ọlọ́run nínú àjálù rẹ, mo gbàládùra lówùúrọ̀ ilé ẹ̀kan sí wípé àjálù ibi kò ní jálù ọ́. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run onímájẹ̀mú, a dúpẹ́ fún àǹfààní mìíràn tí ẹ tún fún wa lówùúrọ̀ yìí. Ẹ gba ọpẹ́ wa. A béèrè fún ìrànlọ́wọ́ látòkè wá. Olúwa ẹ mẹ́sẹ̀ wa. Gbogbo ògo kó jẹ́ títí yín. Ọ̀rọ̀ yín kó bá ayé wa pàdé. Jésù Olúwa wa. Àmín. Mo ń kà fún wa lówùúrọ̀ yìí nínú ìwé orin Dáfídì, orin ìkejì-dín-ní-ọgọ́ta, ẹsẹ̀ 5 tó síwájú. Orin Dáfídì, orin ìkejì-dín-ní-ọgọ́ta, ẹsẹ̀ 5 tó síwájú. Lábẹ́ àkòrí tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ lónìí, òun ni à ń pè ní ìṣòdodo àti àìṣòdodo. Ìṣòdodo àti àìṣòdodo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohùn mi lónìí, òun ni Ṣàngókúnlé Ọláwuyì James. Orúkọ tí a sọ mí nìyẹn. Yóò dára fún ọ lórúkọ Jésù. Ìṣòdodo àti àìṣòdodo, òun nìkan tí mò ń pè pẹ̀lú wa. Gbọ́ n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Mo fẹ́ kí ẹ fọkàn bá mi lọ. Orin Dáfídì, orin 132. Ó ní ẹ̀yin à ń sọ òdodo nítòótọ́, ẹ̀yin ìjọ ènìyàn. Ẹ̀yin à ń ṣe ìdájọ́ tí ó ṣe títọ́, ẹ̀yin ọmọ ènìyàn. Nítòótọ́ ẹ̀yin ṣiṣẹ́ búburú ní àyà. Ẹ̀yin ń wá ìwà agbára ọwọ́ yín ní ayé. Láti inú ìyá wọn wá ni àwọn ènìyàn búburú ti ṣe ìyapa. Wọ́n ti ṣìnà lójú kan náà tí a ti bí wọn. Wọ́n a máa ṣèké. Ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ejò. Wọ́n dàbí adití ejò pa mọ́lẹ̀ tí ó di ara rẹ̀ ní etí, tí kò fẹ́ gbọ́ ohun àwọn atúnilójú. Bí ó ti wù kí ó máa fi ọgbọ́n ṣe ìtújú tó. Ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. Olúwa yóò bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ìṣòdodo àti àìṣòdodo. Ìbéèrè ńlá òun ni Ọlọ́run kọ sí wa tó fi bẹ̀rẹ̀ gbólóhùn yìí. Ẹsẹ̀ kìíní yẹn, ó ní ẹ̀yin à ń sọ òdodo bí? Ibi gbogbo tó ti ń gbọ́ mi lónìí, ǹjẹ́ ò ń sọ òdodo bí? Gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ǹjẹ́ ò ń sọ òdodo bí? Ọkùnrin ní obìnrin ní, ǹjẹ́ ò ń sọ òdodo bí? Òṣìṣẹ́ ìjọba ní ọ́, ò ń dá ṣiṣẹ́ ara títí ẹ, ó wà lábẹ́ èèyàn, ò ń kọ́ṣẹ́ lọ́wọ́ ọmọléèwé ni ẹ́, ǹjẹ́ ò ń sọ òdodo bí? Ìbéèrè ńlá ni. Mo dára rẹ̀ lóhùn tó bá jẹ́ pé olódodo ni ọ́. Ìyẹn nìkan kọ́, kò tún dá dúró bẹ́ẹ̀. Ó tún ní pé ẹ̀yin ìjọ ènìyàn. Ó ní ǹjẹ́ à ń sọ òdodo bí? Ìjọ Ọlọ́run káàkiri lọ́wọ́lọ́wọ́ báyìí, ǹjẹ́ à ń sọ òdodo bí? Ohun tó ṣe wá bani nínú jẹ́ jù ni pé ìjọ ń pọ̀ ní ìgbà tá a wà yìí. Ìjọ ń pọ̀ ní iye, ṣùgbọ́n pẹ̀lú àwọn èèyàn tí ò níye nínú ni. Ó bani nínú jẹ́ débi pé àti sọ òdodo nínú ilé Ọlọ́run gan ó ṣọ̀wọ́n. Nítorí náà gbọ́ dáadáa, ó ní ẹ̀yin ìjọ ènìyàn. Ìjọ Ọlọ́run ǹjẹ́ ń sọ òdodo bí? Òṣìṣẹ́ ìjọba àtijọba gan tó ń ṣàdádarí wa, ǹjẹ́ olódodo ni yín? Ẹ̀yin tẹ́ ń bẹ nípò agbára, ǹjẹ́ ẹ̀ ń sọ òdodo? Ó ní kò
kò pa sí síbẹ̀, ó ní ẹ̀yin à ń ṣe ìdájọ́ tí ó ṣe títọ́. Ẹ̀yin ọmọ ènìyàn, ìdájọ́ òdodo ò sí mọ́. Olùkọ́ bí ò bá jí pé bóyá ó bá ọmọbìnrin sùn àbó bá alájọṣepọ̀ yóò ní pé kò lè páàsì. Ṣé ìdájọ́ òdodo nìyẹn? Ọmọbìnrin yóò gbìyànjú, yóò sapá, yóò kàwé, ṣùgbọ́n nígbà tí olùkọ́ rẹ̀ bá máa dá lẹ́jọ́, yóò kàn kú ní gbùgbùgbù ni, yóò sì bà yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Ǹjẹ́ à ń sọ òdodo? Ǹjẹ́ à ń ṣe ìdájọ́ òdodo? Gbogbo àyín tẹ̀sẹ̀ wá wà níbi gbọ̀ngàn àti ń ṣe ìdájọ́. Ǹjẹ́ à ń ṣe ìdájọ́ òdodo bí? Ǹjẹ́ à ń ṣe ìdájọ́ òtítọ́ bí? Ọ̀rọ̀ Ọlọ́run ní pé ẹgbọ́n ẹsẹ̀ kejì, ó ní nítòótọ́ ẹ̀yin ṣiṣẹ́ búburú ní àyà àti ọkàn ènìyàn, ó ní èrò búburú ti máa ń jáde. Ìdí sì fi rè tó fi jẹ́ pé ipò yòówù tó lè wà, àbídáni, àdámọ́ni. Ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 23 ní pé gbogbo èèyàn ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run. Ìdí tó fi di pé ìwà búburú rẹ ọkàn àyà rẹ náà ló ti wà. Gbogbo èrò rẹ ibi ní lójoojúmọ́. Ìwé Jẹ́nẹ́sísì orí 4 ibi bíbá Ọlọ́run ti sẹ́ pé ó ní inú Ọlọ́run sì bàjẹ́ nítorí pé ó dá ènìyàn. Ó ní gbogbo èrò rẹ ibi ní lójoojúmọ́, àti inú òun ní èrò búburú yẹn ló ti ń jáde. Ó ní ẹ̀yin wá ṣiṣẹ́ búburú ní àyà. Tẹ́ bá rí apànìyàn, àti inú àyà rẹ̀ àtọkàn rẹ̀ ló ti pinnu kó tó di pé ó lọ ṣiṣẹ́ ibi yẹn, ó lọ jíṣẹ́ tẹ̀sù náà, yóò ti rò ó. Bẹ́ẹ̀ bá rẹ́ni tó ń jalè, yóò ti kọ́kọ́ rò ó. Nǹkan ní nǹkan ti máa fẹjú símọ́, yóò ti máa ro àwọn nǹkan yẹn láti búburú ọkàn rẹ̀, láti inú àyà rẹ̀ ní búburú yẹn ti ń jáde. Ìbẹ̀sẹ̀ ṣèwádìíṣẹ́ yẹn lẹ́wọ̀ pé ó wùwà bí. Nítorí náà ìwà agbára ọwọ́ yín ní ayé yìí, àwọn oníṣẹ́ ibi ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ jáwọ́ o, nítorí pé ìwà ìṣòdodo ni. Ṣùgbọ́n ààyè wà fún àwọn olódodo, pàápàá jùlọ ìṣòdodo nínú Ọlọ́run dùn sí, òun ló sì fàyè gbà. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò? Òun ní ìfẹ́ wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Bíbélì sọ lẹ́sẹ̀ 3 ẹsẹ̀ Bíbélì tí mò ń kà fún wa yẹn, ìwé orin Dáfídì orin 62 yẹn, ó ní láti inú ìyà wọn wá ní àwọn ènìyàn búburú tí í ṣe ìyapa. Àwọn èèyàn ti fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, àwọn èèyàn ti kúrò ní ìlànà Ọlọ́run. Ó ní láti inú ìyà wọn, òun ni, ṣùgbọ́n oore ọ̀fẹ́ tá a ní, ẹ̀bùn ńlá tá a ní, òun ni Ọlọ́run fún wa nínú ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 23 yẹn. Ó ní ikú lèrè ẹ̀ṣẹ̀ o, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ tá a fi fún wa ó ní ìyè nínú Jésù Kristi. Nítorí náà àwọn olódodo Ọlọ́run ṣètò fún ayé wọn. Ibikíbi tó ti ń gbọ́ wa lónìí, lórúkọ Jésù Kristi, mo gbà ládùúrà o ò ní kú sínú àìṣòdodo, nítorí pé kò lè pé ọ, kèé pé Ọlọ́run náà, nítorí pé iṣẹ́ tí Ọlọ́run ṣe lórí ènìyàn iṣẹ́ ńlá ni. Iṣẹ́ ọjọ́ 6 ni ọ́. Gbogbo èèyàn tó ń gbọ́ mi, ìbá àjọkùnrin, ìbá àjọbìnrin, ìbá àjọmọdé, ìbá àjàgbàlagbà, iṣẹ́ ọjọ́ 6 ni ọ́. Ọlọ́run sì ṣe iṣẹ́ ńlá lórí ènìyàn. Ṣé bó ṣe wá mọ́ ọba lọ nìyẹn? Ó wá fi àìṣòdodo sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń dọ́gbọ́n sí ọjà tẹ́ ń tà, àìṣòdodo ni. Gbogbo ọ̀gá iléèwé wọ́n fún yín lówó iṣẹ́, ẹ̀ ná, ẹ̀kówó ìjọba jẹ, ẹ̀kówó aráàlú jẹ, ẹ̀yin olóṣèlú, ọ̀tọ̀ láyé yín. Nítorí náà ẹ ronú pìwàdà, nítorí pé ìwà àìṣòdodo ni. Ìdájọ́ sì ń bọ̀, ìdájọ́ ń bọ̀. Máa gbọ́ àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀. Bíbélì sọ pé ẹsẹ̀ 4, ó ní ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ oró ejò. Bóyá sèbé ni, àbọ́ká, àwọn oró tí ń bẹ, kò sí kékeré ejò. Èyí tó bá sán ni jẹ wàhálà ni. Nítorí náà bí èrò tí ń bẹ́nu àwọn èèyàn búburú, àwọn aláìṣòdodo bó ṣe rí nìyẹn o.
oró ejò òun la fi ọ̀rọ̀ wọn wé. Ó ní wọ́n dàbí adi tí ejò pa mọ́lẹ̀. Òun náà á kàn mọ́ ṣe tó wù ni. Ibi tí ejò pa mọ́lẹ̀ bá gbọ́ sí yóò kàn mọ́ ṣe tó wù. Ọ̀ǹtí tẹ́ ẹ bá kọlù ẹ̀yin ò mọ rìn bọ̀ yóò mọ ṣe bí pé kò sí ẹ̀gbọ́n ẹsẹ̀ yín nítorí pé ibi tí ó ṣe wà nù rẹ̀ yóò mọ ní ìwọ tẹ̀mí mọ́lẹ̀ wò ìwọ tẹ̀mí mọ́lẹ̀ wò. Bí àwọn èèyàn aláìṣòdodo bí wọ́n ṣe ń ṣe nìyẹn, báwọn ènìyàn búburú bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Wọ́n dàbí adi tí ejò pamọ́lẹ̀ tí ó di ara rẹ̀ létí bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá rẹ̀ bọ́ ó kàn wù kó dira rẹ̀ létí ó sì ń gbégbé ayé rẹ̀ bó ṣe wù. Nítorí náà jáwọ́ nú àìṣòdodo tí kò fẹ́ gbọ́ ohun kan yóò sì dára kó o gbóhùn Ọlọ́run lónìí. Ìpè Ọlọ́run ó ń ké tantan ó ń ké tantan ó ń ké tantan ó ń ké tantan wípé kó o wá má kú sínú ẹ̀ṣẹ̀ yìí. Iṣẹ́ ńlá tí Jésù Kristi wá nìyẹn. Ó ní olè kì í wá bí kò ṣe láti pa, bí kò ṣe láti jí, láti pa àti láti parun. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10. Ó ní ṣùgbọ́n èmi wá kẹ́ ẹ bá a lè ní ìyè, àní kó o bá a lè ní lọ́pọ̀lọpọ̀. Ìdí tí Jésù Kristi fi wá nìyẹn. Nítorí náà má kú sínú àìṣòdodo yẹn. Nítorí pé Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ gan-an, ó nífẹ̀ẹ́ rẹ gan-an. Tí kò fẹ́ gbọ́ ohun àwọn atúnilójú, ìwọ gbóhùn atúnilójú. Ìtẹ́sẹ̀ 5 yẹn sọ nìyẹn. Ó ní bí ó ti wù kí ó máa fi ọgbọ́n ṣe ìtùjú tó, Ọlọ́run lo ọgbọ́n. Ó lo Jésù Kristi láti gbà wá kúrò nínú gbogbo ipò àìṣòdodo. Nítorí náà lónìí mo fẹ́ sọ fún ọ, àìṣòdodo ò pé o, o sì lérè, kò lérè. Òdodo ní gbé orílẹ̀-èdè lékè. Ṣùgbọ́n ẹ̀gàn, ó ní ẹ̀ṣẹ̀ jẹ́, ó ní àìṣòdodo jẹ́ ní orí gbogbo nínú ayé rẹ. Ẹ̀gàn ni, ẹ̀ṣẹ̀ ni, inú Ọlọ́run ò sì dùn. Nítorí náà ibi yòówù tó ti máa gbọ́ mi lónìí, ǹjẹ́ olódodo ni ọ́? Ǹjẹ́ ò ń sọ òdodo? Ǹjẹ́ aláìṣòdodo ni ọ́? Ǹjẹ́ o fẹ́ pàtì lónìí? Tẹrí rẹ̀ jẹ́ a jọ gbàdúrà. Ní orúkọ Jésù, mo sọ lórúkọ Jésù Kristi pé ìwọ tó ń gbọ́ mi yẹn, bó o ṣe ń pinnu láti fi ìwà àìṣòdodo sílẹ̀ kó o sì bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé òdodo lórúkọ Jésù. Àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò ràn ẹ́ lọ́wọ́. Wọ́n kù sínú àìṣòdodo nítorí pé yóò léwu, ibi sì pọ̀ ńbẹ̀. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ń sa ipá tẹ́ sì ń sọ òdodo, agara ò ní dá yín. Lórúkọ Jésù Kristi, oore ọ̀fẹ́ sí Ọlọ́run yóò fi fún yín. Ẹ̀yin ẹ tẹ̀síwájú nínú ìṣòdodo yẹn, yóò sì dára fún ọkàn yín. Gbogbo etí tó ń gbọ́ mi lónìí, lórúkọ Jésù yóò dára fún wa. Jésù Olúwa wa, àmín, àmín. Mo sọ fún wa pé láti iléeṣẹ́ Seed of Life Television tó kalẹ̀ sílùú Ìbàdàn, òun lẹ ti ń gbọ́ ohùn mi. Inú wa yóò dùn bí ẹ bá lè tẹ bọ́tìnì pupa èyí tó ń bẹ ní abẹ́ fọ́nrán tí ẹ ń wò yẹn. Ẹ tẹ bọ́tìnì pupa, tẹ bá ti tẹ ẹ subscribe, tẹ bá ti subscribe fún. Bákan náà òun ni kí ẹ tẹ aago bọ́tìnì tó wà fún ti aago yẹn. Ní gbogbo ìgbà tí ohùn wa bá ti wá sórí afẹ́fẹ́, òun ni ẹ máa lè rí wò, yóò máa rán yín létí. Inú wa yóò tún dùn tẹ́ bá tún pín fún àwọn mìíràn, nítorí pé kẹ́ ẹ má bàa jẹ́ alánìkànjọpọ́n. Ẹ pín oore ọ̀fẹ́ ìpẹ́ láwọn mìíràn, nítorí pé oore ọ̀fẹ́ tòní yóò tún tó fún wa, yóò tó fún wa. Bẹ́ẹ̀ bá wá ní ìbéèrè àbí ẹ ní ìmọ̀ràn àbí ohun kankan tó rú yín lójú, ẹ wo bí kọ́mẹ̀ntì yẹn, ẹ kọ sí, ẹ fi ránṣẹ́, yóò jíṣẹ́. Àwa náà ó sì dá yín lò. Lórúkọ Jésù ẹ ti dá lábùkún fún o. Lórúkọ Jésù ayé rẹ ò sì ní yí padà. Agbára láti jẹ́ olódodo, agbára láti máa ṣe òdodo. Kódà nígbà tí àwọn èèyàn gbógun tì ọ́, Ọlọ́run yóò fi fún ọ. Jésù Olúwa wa, àmín. A tún pàdé nígbà mìíràn.